Ọwọ́ tẹ àwọn tó ń tẹ ayédèrú owó dọ́là láàrin ìlú. Ní báyìí, ọ̀dọ̀ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe ni àwọn 12 kan tí wọ́n jingiri nínú títẹ ayédèrú owó dọ́là láàrin ìlú nípínlẹ̀ Gombe ọ̀hún wà báyìí. Aláròyé gbọ́ pé ó pẹ́ tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún ti ń tẹ àwọn owó ọ̀hún tí wọ́n á sì ná fáwọn aráàlú tí kò mọ̀ pé ayédèrú owó dọ́là ni. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ ASP Mahid Abubakar tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kejì ọdún 2024 yìí ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ pé àwọn aráàlú kan tó mọ̀ nípa iṣẹ́ láabi tí wọ́n ń ṣe láàrin ìlú ló wá fọ̀rọ̀ wọn tó àwọn létí táwọn sì lọ́ọ́ fọwọ́ òfin mú àwọn ọ̀daràn náà nílé wọn tó wà lágbègbè Bojoga àti Dúkú. Alukoro ní ọ̀pọ̀lọpọ̀ ayédèrú owó dọ́là lábálákàtà àwọn ọ̀daràn yìí gbàrà tí ọwọ́ tẹ gbogbo wọn ni wọ́n ti ń kà bòròbòrò bí ẹyẹ àgbà tí wọ́n sì láwọn kábàámọ̀ iṣẹ́ burúkú tí àwọn ń ṣe yìí. Ó wá rọ àwọn aráàlú pé kí wọ́n tètè máa sọ̀rọ̀ sókè nígbà tí wọ́n bá ṣàkíyèsí pé àwọn oníṣẹ́ ibi wà lágbègbè wọn kí àwọn lè máa fi ọwọ́ òfin kó wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Alukoro yìí ní àwọn máa tó fojú àwọn oníṣẹ́ ibi ọ̀hún ba ilé ẹjọ́ láìpẹ́ yìí kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.